òṣèré tíátà tí wọ́n fẹ̀sùn kàn ti sọ̀rọ̀ o. ẹ̀ẹ̀mejì ni mo ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin lọ́dún tó kọjá. òrékelẹ́wà ọmọge onítíátà nì Moyọ̀ Lawal tí fọ́tò ìhòòhò rẹ̀ gba orí ayélujára kan láìpẹ́ yìí ti sọ pé ẹ̀ẹ̀mejì péré lòun ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin lọ́dún tó kọjá yìí àti pé ọ̀kan lára àwọn olólùfẹ́ òun tóun fọkàn tán jùlọ nígbésí ayé òun ló fi fọ́tò ìhòòhò òun sórí ayélujára lóṣù tó kọjá. òṣèré ọ̀hún sọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 15 oṣù kẹwàá ọdún yìí. ó ní kì í ṣe èmi ni mo fi fídíò oníṣẹ́jú díẹ̀ tó fi ìhòòhò mi hàn tó wà níta sórí ayélujára. ọ̀rẹ́kùnrin mi tá a jọ ń fẹ́ra wa ló hùwà rádaràda ọ̀hún. ẹnu ọlọ́fà láti gbọ́ mo tá. ó ṣe pàtàkì fún mi láti sọ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ gan-an. mi ò fẹ́ káwọn kan máa rò pé mi ò mọ ohun tí mò ń ṣe bí mo ṣe dákẹ́ rọ́rọ́ láì sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ yìí. àkókò rèé fún èmi pàápàá láti sọ̀rọ̀ sókè káwọn èèyàn lè mọ bó ṣe ń lọ gan-an. ohun tó dájú ni pé ẹ̀ẹ̀mejì péré ni mo ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin lọ́dún tó kọjá yìí. ọ̀kan lára ìbálòpọ̀ ọ̀hún ló wà nínú fídíò oníṣẹ́jú díẹ̀ kan tó wà níta báyìí. nígbà tá à ń ṣeré ìfẹ́ lọ́wọ́ ló bẹ̀ mí pé kí n gbà fóun láti ya fídíò náà tí mo sì gbà fún un. onítọ̀hún kì í gbé nílẹ̀ wa níbí rárá. òkè òkun ló fi ṣe bùgbé. ju gbogbo ẹ̀ lọ ìfẹ́ rẹ̀ ló rúbò mí lójú lákòókò tí mo fi gbà fún un àti pé ìpalẹ̀mọ́ ìgbéyàwó èmi pẹ̀lú rẹ̀ ń lọ lábẹ́nú nígbà náà tí mo sì fọkàn tán pé kò sí aburú tàbí ìjàmbá kan tó lè tẹ̀yìn rẹ̀ yọ sí mi rárá. ṣùgbọ́n gbogbo nǹkan dàrú pátápátá láàrin èmi pẹ̀lú ẹ̀ nígbà tá a kò gbọ́ ara wa yé mọ́. látìgbà náà ni mi ò ti kó gbogbo ìgbésí ayé mi lé ọkùnrin kankan mọ́ títí dàkókò yìí gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá lóníròyìn yín.